Africa Content TV. Ọbẹ̀ tí ọba lépo ọ̀ọ́ká gẹ́gẹ́ láti mọ̀ ọbẹ̀ ẹjọ́ ìgbà yìí lépo ó níyọ̀ ó ní tàbádàdá dí ó ní ṣúgà ó sì lágbàá yín bọ́bá wá rí bẹ́ẹ̀ bá a bá ń jẹ nǹkan kan lọ́wọ́ tí ọba tí ì tán orúkọ tó yẹ kó tẹ̀lé náà ni àṣepọ́n Ọlárìnmóyè gbogbo ẹ̀dá tó bá ní torí gómìnà Ṣèyí Mákindé ní gúúsù àríwá láàrin gbogbo mi dá wà yìí tó bá jẹ́ pé inú yín dùn sẹ́gbọ̀n pé ẹ bá nínú ìjọba rẹ̀ lẹ́yìn ẹ̀kejì Ọlọ́run tó dá gbogbo ẹ bọ́ lọ́run lóbi o. Oh my God! Àdúrà ló kàn báyìí. S.A. Islamic Abdulrasheed Alhaji Abdulrasheed àti wọ́n ti wà ní ọ̀yà. Sọ́dọ̀ mi ò jẹ́rìí. Sẹ́yìn o, Ṣèyí Mákindé láwọn ìbò wa fún, torí pé òun làwọn èèyàn ń fẹ́, òun níjọba mẹ̀kúnnù wọn. Ewé kéré síwájú, bóun yíyá kéré sí àsẹ̀yìn o, Ṣèyí Mákindé láwọn ìbò wa fún, torí pé òun làwọn èèyàn ń fẹ́, òun níjọba mẹ̀kúnnù. Mákindé Ọlọ́run tó lẹ́rù wá bá ẹgbẹ́, Ọlọ́run tó lẹ́rù wá bá ẹgbẹ́, ṣèbọ́ Ọlọ́run tó lẹ́rù ló lòṣùká, Ọlọ́run tó lẹ́rù wá bá ẹgbẹ́, Ọlọ́run tó lẹ́rù wá bá ẹgbẹ́, Ọlọ́run tó lẹ́rù wá bá ẹgbẹ́, ṣèbọ́ Ọlọ́run tó